yá àwọn àfáà wa nílọrin tí wọ́n ń kọ́ wa ní kéwú ọ̀rẹ́ ọlọ́run ni wọ́n ń ṣe, ọ̀rẹ́ ọlọ́run òdodo. Tàbá ti fọlá wọn bẹ̀lú wa wàláhì tàláhì súnmọ́ bèláhì yóò sì máa ṣe wàlá ìlà ńlá òlà ìlà. Ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la, ẹ̀dá ẹ hùwà ire nítorí ọ̀la, ẹ̀dá ẹ sọ̀rọ̀ ire nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù, kò sẹ́ni tó mọ̀la àyàfólúwa. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladhina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Amin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim wa barik ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama barakta ala sayyidina Ibrahim wa ala ali sayyidina Ibrahim fil alamin innaka Hamidum Majid. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Mo fẹ́ ṣe short video yìí. Mo dẹ̀ fẹ́ pass message sí bàbá wa, olówó orí wa, ọkọ ìyá wa, àfáà wa, ẹni ọlọ́run, wòlíì ọlọ́run, ọba fún gbogbo àwa mùsùlùmí. Wọ́n ní bàbá wa Emir, ọba ìlú Ìlọrin, ṣéwù, wallahu yasimuka minan nas. La takhafu darakan wala ta'asha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àti bàbá wa the chief imam of Ilorin àti gbogbo àwọn àyímà tí wọ́n wà ní ìlú Ìlọrin. Bákan náà mẹ́sẹ̀jì mo fẹ́ kó dé ọ̀dọ̀ gbogbo àwọn tó jẹ́ Ulama'ir Rashidin, látòrí bàbá wa al-Mufti ìlú Ìlọrin àti gbogbo àwọn àfáà tó wà nílùú Ìlọrin àti gbogbo àwọn tó jẹ́ ògo Ìlọrin, àwọn fáàrí Ìlọrin, gbogbo yín ni mo fẹ́ pass mẹ́sẹ̀jì sí. Gbogbo ẹni tó bá wá rí fídíò yìí tó jẹ́ ọmọ Ìlọrin tó dẹ̀ ní àǹfààní àti súnmọ́ ọba wa ìlú Ìlọrin, tó bá bá mi fi fídíò yìí hàn ọba ìlú Ìlọrin pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, onítọ̀hún ò ní mọ sàárè àmọ́. Gbogbo ẹni tó bá ní àǹfààní àti súnmọ́ ọba Ìlọrin tó dẹ̀ rí fídíò yìí tó dẹ̀ bá mi fi hàn ọba ìlú Ìlọrin pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ó bá mi ṣe àlìjẹ́nnà nírọ̀rùn fún onítọ̀hún. Torí mẹ́sẹ̀jì yìí ó ní í ṣe pẹ̀lú kí ọba Ìlọrin kó gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí, ó ní í ṣe pẹ̀lú tí ìmáàmù Ìlọrin kó gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí, ó ní í ṣe pẹ̀lú tí mufti Ìlọrin kó gbọ́ ohun tí mo fẹ́ sọ yìí, ó ní í ṣe pẹ̀lú gbogbo àwọn mọ́yàn àwọn olówó ọlọ́lá gbajúmọ̀ justice tó wà nílùú Ìlọrin, ó nẹ́tọ̀ kan gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí torí wà very very important. Kí ni mẹ́sẹ̀jì náà ni wípé nípa aláburú ẹ̀dá èyí tí ó bẹ̀rẹ̀ sí ní da ìsìláàmù láàmú láti bí ọdún 6-7 sẹ́yìn, tó já sí pé ìlú Ìlọrin tí Ọlọ́run ṣe ní Qiblatul Ilmi fún gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá, ibẹ̀ ló wá dájú kọ. Nílùú Ìlọrin tó já sí pé gbogbo àwọn àfáà wa nílùú Ìlọrin ló já sí pé gbogbo ẹni bá fi ọlá àwọn bẹ lọ́hùn, wallahi tàláì súnmọ́ bèláì yóò sì máa ṣe. Torí pé ìlú Ìlọrin, ìfilọ́lẹ̀ ìlú Ìlọrin látòrí ọba wa Emir ìlú Ìlọrin, ìmọ̀ ni wọ́n fi lọ́lẹ̀ ńbẹ̀. Kíyàn kan wá jáde nítorí àti jẹ àti mu tiẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní yàkàyàkà ìlú Ìlọrin. Àwa jáde ńgbà náà pé ó lè máa yàkàyàkà ìlú ẹ̀sìn, ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni. Torí pé àwa gọgọ ń ṣe bíbí ìlú Ìlọrin, a gbà wípé Ìlọrin yẹn ìlú ẹ̀sìn ni, ẹ̀sìn dẹ̀ so wá pọ̀ ju ọmọ bíbí lọ. Bó ti ẹ̀ já sí pé èmi máa ń ṣe fáàrí pé ẹ lè yọ mí kúrò nílùú Ìlọrin torí pé
ọba tó fẹ́ rán mi iṣẹ́ ló ní kí n wá láti ilé Álímì ẹ̀bẹ́gbọ́ ọba tó fẹ́ rán mi iṣẹ́ ló ní kí n wá láti ilé Álímì ẹ̀dẹ̀mọ̀ pé gbogbo ìran Álímì táyé máa fi parí àwọn máa jẹ́ Emir kọ́ lọ́ máa yọ ọlá kò nílé Álímì gbogbo ohun tó ń jẹ́ ìran ilé Álímì láyé Ọlọ́run ò máa yọ ọlá kò nílé wọn torí pé gbogbo ìran Álímì nìyí máa ń jẹ́ Emir. Kí wá ní mẹ́sẹ̀gì náà ni wípé ó wá bà gbogbo àwọn àáfàá lórúkọ jẹ́ nílùú Ìlọrin látòrí ọba wa ìlú Ìlọrin níjọ́ náà àwọn wá dìde pé eléyìí tó ń ṣe yìí kò ń ṣẹ̀sìn tó bá fẹ́ bọ ọba lórúkọ jẹ́ tó fẹ́ bá àáfàá lórúkọ jẹ́ á wá lọ mọ́ ibi tó ti máa lé sọ̀pọ́tà inú ẹ̀sìn gẹ́gẹ́ bí ohun tó ṣe fún ọba wa ìlú Ìlọrin lásìkò kan nítorí pé ó fẹ́ bú ọba Ìlọrin ó fẹ́ yẹ̀yẹ́ ọba Ìlọrin tọ́lọ́run ò yẹ̀yẹ́ ó wá parọ́ ní àsìkò tí ó rán Yahya Gàbàrí níṣẹ́ tó ní kí Yahya Gàbàrí kó máa bú ọba Ìlọrin kó máa bú mọ́ọ̀mù Ìlọrin kó máa gbogbo Ìlọrin tọmọ yẹn wá ní òun ò ṣe mọ́ ọmọ yẹn wá ní òun ló ń rán òun níṣẹ́ yẹn nígbà tó máa jáde tí kò bá ń ṣèwọ ló ránṣẹ́ lóòótọ́ èsì tó yẹ kó fún gbogbo ayé ni pé èmi ò ránṣẹ́ èmi ò lè bú ọba ìlú Ìlọrin o kàkà kó sọ bẹ́ẹ̀ ẹ wá gbọ́ ohun tó sọ ohun tó wá sọ ni wípé ó ní òun ò lè rán Yahya Gàbàrí níṣẹ́ kó lọ bọ́ ọba lọ fún ara òun lòun máa gbá sí fọ́ba Ìlọrin fún ara òun ló máa kó bọ́ ọba Ìlọrin òun máa sọ ọba Ìlọrin di ṣàwámà ó wá tún parọ́ nítorí kó lè rí sọ́pọ́ọ̀tì àwọn Ahlus-Sunnah wal Jamā'ah tó mọ̀ pé àwọn yẹn ò fara mọ́ ká kúnlẹ̀ bó tẹ̀ já sí pé gbogbo àwọn àfáà àgbààgbà nínú Ahlus-Sunnah wal Jamā'ah yìí náà àwọn náà mọ̀ wípé ládàbí ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ládàbí nílùú Ìlọrin ń lò náà fi ń kí ọba kò dẹ̀ sí ìlú kan tí ó tún dàbí pé ó pọ́n ẹ̀sìn létò Ìlọrin ní gbogbo ilẹ̀ Yorùbá máa ń dọ̀bálẹ̀ ní Ìlọrin nìkan náà máa ń ba búbú fún ọba láti pé wá fẹ́ fi wá sọ̀pọ́tà wọn ó wá parọ́ pé ṣé ẹ̀sìn lélẹ̀ bọ́yẹ́ ń kí ọba ìlú Ìlọrin láti fi kó lè fi sọ̀pọ́tà àwọn Ahlus-Sunnah ó tún wá ń sọ fún wọn nínú fídíò pé ṣé ẹ̀ ní ṣe fídíò lé lórí ẹgbọ́ lẹ́nu ẹ̀. ó yé mi. tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí kí n rún ẹ kò ní dá fọ́ba Ìlọrin kò ní dá gbogbo yín ayé ògbó yóò ní dá àbẹ́fẹ́ sọ orí burúkú ẹ̀rọ kó tó bẹ̀rù ọba lọ àì ní ṣe oríire kò dá gbogbo àwọn máàmù lọrin ẹ̀ tó mi jù lẹ́nu ẹ̀ tó mi jù bí sàámà èmi àwọn ará ọkọ ọlọba mi bú èmi ni máa dá wọn bú fúnra mi kò ní dá fún gbogbo yín ẹ ń ṣe èrè èmi ò ní rún ẹkọ ọlọba mi bú èmi gangan ni máa gbà sí fún wọn gidi abẹ́ ń ṣe èrè ni. wọn ò tó mi jù lẹ́nu èmi ò nídìí kí n rún ẹkọ ọlọba mi bú ọba lọ́rin èmi gangan ni máa gbà sí fọ́ba lọ́rin gbà sí fún everybody. àwọn tí ò rówó rí wọ́n ti fún wọn tó 200,000 naira kan bóyá 300,000 ara wọn ti dẹ̀lé. ó yá tó bá di next week mo fẹ́ sọ̀rọ̀ nípa ṣé wíìkì ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba Ìlọrin ṣé bí ọba Ìlọrin ṣe bó ṣe ń gba kíkí ṣé bó ṣe ń kí ọba Ìlọrin ṣé ọba Ìlọrin yẹn ṣé ọba Ìsìlámù ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́mọ̀ pé mi ọba Ìlọrin ò ní túmọ̀ sí mi o èmi ò ní kí n rán yára kí tó sọ̀rọ̀ ọba Ìlọrin ṣé bó ṣe ń kí ọba Ìlọrin ṣé ọba Ìsìlámù mu mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àfáàwọ̀ àsàlámù àlékún alájì fún tó tẹ sọ ẹ pé èmi mo rọrùn èmi rún ẹ èmi ò lẹ́nu láti sọ̀rọ̀ ọba Ìlọrin gbogbo yóò níjọ kúre ọba Ìlọrin ṣé wọ́n ṣe ń kí ṣọ́ba ìsìlámù lọ́ba Ìlọrin ìjọ sátidé wọ́n ṣe tọ́pìkì fún mi admin ẹ prepare poster rẹ fún mi on Saturday ṣọ́ba Ìlọrin ṣọ́ba ìsìlámù lọ́ba Ìlọrin mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àbórí yìí burú papọ̀ ẹ̀ ń ṣe eré ni tí bá máa respect tó mi ń tù lẹ́nu fúnra tèmi ẹ kéré sí nǹkan tí máa kó sẹ́nu tí máa jẹ bí ṣàwámà ṣe ti gbọ́ mi ẹ tó mi ń tù lẹ́nu tèmi èmi máa ṣe wọn rán yáyá kó lọ sọ̀rọ̀ sọ́ba lọ́rin no èmi gangan máa sọ̀rọ̀ bá lọ́rin èmi gangan máa sọ̀rọ̀ máàmù lọ́rin èmi gangan mi ò ní di yáyá ẹ kó sì lọ orí yín ti burú ó dọ̀la fún yín ẹ̀ ń ṣe èrè. ọba Ìlọrin ṣe tí ò dáa máa sọ mo yìí ń gbọ́rọ̀ ọba Ìlọrin kan bọ̀ tí mò ń ṣó fún yín ní tí mo yìí fi ń wọ̀nyí pé ẹ wo bó ṣe ń kí ọba Ìlọrin mo rí pé ẹ̀yin ọmọ kéwù ẹ̀yin ọmọ ẹni pé ọba Ìlọrin ẹ̀yin àfẹ́yẹ̀ tí sọ̀rọ̀ lórí ẹ̀ o ẹ bó ṣe ń kí ọba Ìlọrin wá wòrán wá lajú ẹ̀ wá wòrán wà báyìí wo ó bá yẹn ń kọba ọba ń kí ẹ
ṣé eléyìí bá sílámù mú mọ́ yìí ń bọ̀ wá rí dáadáa sí ẹni bọ́ ìlànà sọ̀rọ̀ ẹ o kò sẹ́ni táwọn ní sọ̀rọ̀ ẹ o yà wo bàbá yẹn arúgbó káì òbóye sùjúd ó wò ó mọ̀ ń bọ̀ jẹ́ ń dẹ́pọ̀ sẹ́yìn kó bá lè rí irú kéèyàn tó báyìí ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn bó ṣe bẹ̀rẹ̀ tó ń kí ló dé èèyàn ò gbọ́dọ̀ gbàdọ̀ olórí burúkú yẹn ló máa ń gbarú ìjọba lẹ́yìn ọba yìí olórí burúkú yẹn ló máa ń gbarú ìjọba lẹ́yìn ọba yìí olórí burúkú yẹn ló máa ń gbarú ìjọba lẹ́yìn ọba yìí wallahi èèyàn ò gbọ́dọ̀ gbọ́dọ̀ kí èèyàn báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni gbogbo ẹnu mo fi sọ ẹni tẹ́ bá kí bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ̀yin olórí burúkú tẹ́ lè bára yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀rù báyìí tẹ́yìn ò bá lè bára yín sọ̀rọ̀ ṣe ẹ̀rù pẹ́rù ń bà wá tẹ́rù bá ń ba gbogbo èèyàn ẹ̀yìn omi kó bẹ̀ o olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí ibú lẹ́yìn tó ń kí bẹ́ẹ̀ ẹni odidi ọba Ìlọrin Saheed Shittu lórí ibú àbó lórí ibú nìwọ tó sọ pé odidi ọba Ìlọrin Saheed Shittu kò bẹ̀rù wọn ó ti di àwọn àgbàlagbà àfà lórí ẹbí àwọn ẹni ọlọ́run ló ń bú bẹ́ẹ̀ ṣẹ́ni ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ kò ní da fún bàbẹ́ olórí ibú ààrẹ ṣẹ́ni ọlọ́run náà ń kí bẹ́ẹ̀ yẹn èmi kò ti tú ò challenge. ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tó sọ gbogbo ohun tó sọ yìí tó fi ń da ẹ̀sìn rú nìyẹn tẹ́lẹ̀ tí àwọn alùsùnnà wal jamaa kan fi ń tẹ̀lé so that òun ló fà táwọn alùsùnnà wà tó bá ti sọ orúkọ báyìí gbogbo àwọn àfa ńláńlá àwọn àfa olóríire tó jẹ́ alùsùnnà wal jamaa gangan àwọn ọmọ wa súré jáde wọ́n lè bóyá ohun tó ń sọ yẹn bóyá nǹkan tó yẹ pé ó tẹ̀mí ẹ̀ wà ní wọn dẹ̀ mọ̀ pé mọ́ kí ìfò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun fẹ́ bọ́ba jà ni ẹni tó wá sọ̀rọ̀ adúrú nǹkan báyìí nígbà náà lọ́hùn tó já sí pé odindi ìmáàmù ìlú Ìlọrin níjọ́ tí ọba Ìlọrin tó rán ìmáàmù lọ sí àwùjọ àwọn ògo Ìlọrin pé kó lọ fún àwọn tó ń ṣiṣẹ́ fún Ìlọrin ní award táwa náà jẹ́ kan nínú wọn níjọ́ náà lọ fún àwa náà ní Lisanul Ulama yìí nítorí pé ó fẹ́ yẹ̀yẹ́ ọba ìmáàmù Ìlọrin nítorí kò nápọ̀nlé fún Ìlọrin kò nápọ̀nlé fún gbogbo àwọn àlèwọ́mọ̀ nílọrin ẹgbọ́n tó sọ sí ìmáàmù Ìlọrin nítorí pé wọ́n gbé àwọ́ọ̀dù fún wa. ẹ̀yin ulamáyì lè kàṣíbíìn ẹ̀rọ ẹ̀ máa ń kí ọba Ìlọrin mo fẹ́ bèrè ìmáàmù Ìlọrin ẹ̀yọ́ ọmọ Ìlọrin ẹ̀ bá ń jí ìmáàmù Ìlọrin náà ó ti ń sùn ẹ jí dìde tó bá sùn kẹ́ dá mi sí lórí kí ló jọ ìyàwó di fún tí ó lè gbẹ́dì yẹ ẹ̀yin ọ̀fẹ́ ẹlẹ́bọ̀ mọ̀ ń bọ̀ o mo kọ́kọ́ fẹ́ sálámọ̀ sí torí pé ọjọ́ ti ń lọ kábíyèsí máa sùn ní ọ ti sùn bẹ́ẹ̀ ṣé borí yín ti nílọrin ẹ̀yin ìmáàmù Ìlọrin ó yá wèrè gidi máa gbà sí fún ẹ o má wo pa ìmáàmù wa ló ń bá wí yẹn ìmáàmù Ìlọrin yá wèrè ó lè bú ìmáàmù Èkó tó bá ṣe tí ò dá gbà sí fún kó bó dáadáa pé ìmáàmù Ìlọrin ò gbádùn bú tó bá ti ṣe tí ò dá ṣùgbọ́n ìmáàmù Ìlọrin ó sick ìmáàmù Ìlọrin ó sick gidi ó wá ń gbé yẹlẹ wọn lọ́wọ́ kò mọ kọ́ńtẹ́ǹtì kò mọ ṣé kò wo kọ́ńtẹ́ǹtì tó wà ní oyè tó ń gbélé wọn lọ́wọ́ kò tún wá mọ kọ́nsíkwẹ́ǹsì oyè tó ń gbélé wọn lọ́wọ́ yẹn kò mọ tó máa dálẹ̀ òòrò onúkọ tó ṣe kàn ọ̀rẹ́ wa ń bẹ̀ kí ló òjìjí ẹ̀ ṣe ń bẹ̀ òjìjí ẹ̀ wà nulẹ̀ àwọn òjìjí ẹ̀ wà ń bẹ̀ òjìjí ẹ̀ wà ń bí tó ti ṣe aburú òjìjí ẹ̀ lásán kò gbọ́dọ̀ dúró bí aburú ó yẹ kó sọ fún wọn Ṣakiru wàláì ọmọ mi pé tí bá tẹ̀ èmi lẹ́sẹ̀ pé mo kọlu sọ́mà pé mo dọ́dọ̀ Ìmáàmù Ìlọrin ókè máa wá fún kórópọ̀ Ìmáàmù Ìlọrin máa tẹ̀ dáadáa máa rún dáadáa wàá mọ̀ pé Ìmáàmù yóò nítumọ̀ ẹ̀kọ́ máa tẹ̀ dáadáa máa rún dáadáa wàá mọ̀ pé Ìmáàmù yóò nítumọ̀ nígbà tí mo wá fún kórópọ̀ ẹ̀ tí mo rá tí mo tẹ́ tí mo fún kórópọ̀ Ìmáàmù
ara yín gbogbo yín balẹ̀ pé Saheed Shittu ó fẹ́ pa màmú wa fi bàbá wa lọ́rùn lẹ́ o. ẹ̀yin náà gbọ́n kan tó sọ sí Ìmáàmù Ìlọrin nítorí pé Ìmáàmù gbé àwọ́ọ̀dù fún wa ẹ wo bó ṣe yàkàyàkà Ìmáàmù Ìlọrin tó bá wá di ilé ní tí a bá wá rí ọmọ kan tí ò ń ṣẹlẹ́sìn wa tó bẹ̀rẹ̀ sí ní yàkàyàkà Ìlọrin ẹni tó fa Ìlọrin ní lọ́wọ́ òun nìyẹn torí pé ńgbà tí kéèsì àṣìṣe ẹ̀yìn ta lọ́lọ́run tó bẹ̀rẹ̀ aṣọ́njọ́ náà pé ẹni tó dá wàhálà ilé gangan àti ìmú torí tí ó bá ń ṣe ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní yẹ̀yẹ́ Ìlọrin ará àta ò ní máa wá yẹ̀yẹ́ Ìlọrin inú mi wá dùn pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn ọmọ ọkọ̀ Ìlọrin wá gbé wípé àníṣe ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà torí mo rí fídíò tó jáde lénìí látọ̀dọ̀ afa Sakama tó jẹ́ PRO Ìlọrin tí àwa náà gbéṣẹ́ lé lọ́wọ́ kọ́lọ́mọ́ mi ti dàda fáfá náà ipe ilé ẹjọ́ ti láṣẹ pé kí wọ́n lọ fi bench warrant gbé Saheed wa òun lélẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. A wà ní ilé ẹjọ́ Upper Area Court nílùú Ìlọrin níbi tí wọ́n ti gbé ẹjọ́ Saheed Shittu dìde lẹ́yìn tí Ògo Ìlọrin pè nípa ìbálórúkọ jẹ́ àti ìmọ̀ wá fi àwọn àgbàlagbà yílẹ̀ lórí social media. Ẹjọ́ yìí wáyé nílùú Ìlọrin lénìí léyìí tó jẹ́ pé wọ́n ti kọ́kọ́ pè sílé ẹjọ́ tẹ́lẹ̀ táwọn lọ́ọ̀yà rẹ̀ wá wíwá tí àwọn lọ́ọ̀yà rẹ̀ wá so ilé ẹjọ́ ní kí wọ́n produce ẹ̀ pé kó yọjú sílé ẹjọ́ lónìí so wọ́n sì gbà bẹ́ẹ̀ láwọn lọ́ọ̀yà rẹ̀ wípé yóò yọjú sí ilé ẹjọ́ lónìí but unfortunately nígbà tí ẹjọ́ pé kéèsì náà dìde a rí Saheed Shittu kó yọjú bákan náà a rí lọ́ọ̀yà kankan nínú àwọn lọ́ọ̀yà tí ó ṣojú rẹ̀ wọn ò yọjú. Ìdí ni tí adájọ́ fi mú tí n bá sí déètì náà gbọ́ ó dàbí pé on the 6th of March ní kéèsì náà ó dìde padà so wọ́n ti wá ní kí wọ́n prepare bench warrant so kí wọ́n lọ gbé wá ti declare rẹ̀ pé wọ́n ti ní kí wọ́n prepare bench warrant fún un so láti gbé wá sí ilé ẹjọ́ so èyí ó lágbára púpọ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa náà ẹni tí ilé ẹjọ́ bá pè kó dáhùn kó ṣàpọ́nlé ara rẹ̀ ó dáa ju kí ilé ẹjọ́ péyàn kéèyàn má wá lọ tí téèyàn ò bá fi lè wá tí ilé ẹjọ́ bá fi lè ní kí wọ́n lọ gbéyàn wá ẹnìyẹn máa ṣẹ̀sín kó jẹ́ ẹ̀kọ́ fún èmi àtiwọ́. Saheed Shittu ní kéèsì pẹ̀lú Ògo Ìlọrin ó ní kéèsì pẹ̀lú Ògo Ìlọrin ṣùgbọ́n kò yọjú sílé ẹjọ́ kódà àwọn lọ́ọ̀yà rẹ̀ wọn ò wá a ní sọ̀rọ̀ jù lérí ẹ̀ ibi tí a rí mọ́lé nínú àmọ́ mo bẹ̀ gbogbo ẹni tí máa ń wo prógrámù wa yìí ẹ jẹ́ kí prógrámù yìí ẹ jẹ́ kó rìn dáadáa ẹ bá mi share prógrámù yìí kó rìn dáadáa ẹ bá mi share rẹ̀ kó rìn dáadáa tá a bá tún ní update mi tàbí fún ẹ̀yin èèyàn wa pẹ̀lú ògo Ọlọ́run a tún padà sí orí afẹ́fẹ́ a mọ̀ fún yín ní update nípa bí ṣe ń lọ. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Now ṣe wá rí ihun tí ilé ẹjọ́ sọ yìí òun ni ohun tó ti gbọ́ ipò máa ṣẹlẹ̀ lénìí ló fa apology tó lọ ṣe fún ọba Ìlọrin lánàá. ṣe wá rí mo wá fẹ́ bẹ̀ ọba Ìlọrin ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu daraka wala tansha ọba tó fi yín sípò kò ní gbapò lọ́wọ́ yín. ṣé tí rí gbogbo ohun tó ń ṣe láti ọ̀nà òun ṣe apology yẹn ọba Ìlọrin ń tàn ayé ni o àti gbogbo àyẹn àlèwò mọ̀ ó ń tan ayé ni o ẹ má kí ọmọ Ìlọrin kan gba ìtànjẹ o eléyìí kọ́ lákọ̀ọ́kọ́ tó máa ń ṣe o ó sì ń padà bọ̀ tó tún padà bọ̀ wá bá gbogbo àwọn àfà tó bá ti di pé páńpẹ́ fẹ́ mú òun lọ́wọ́ báyìí ló máa ń ṣe bí ẹni gọ̀ kó gán
ṣẹ́ni gbogbo fídíò tí mo ti place wájú nípa ọba àlọ́rin mọ́ọ̀mù lọ́ni ṣẹ́ni gbogbo tó ń ṣe yẹn àṣírí tó wà lábẹ́ ẹ̀ ni pé ojú lásán kọ́ ló fi ń ṣe o tó bá ti mu gbó tó ti mu ọtí tó ti mu tramadol òun ló máa ń jẹ́ kó máa ṣe bí wèrè yẹn torí tí ò bá ṣe pé bóyá igbó tramadol àti ọtí èèyàn ṣe máa gbé aṣọ ara mi wọ̀ tó máa faṣọ ara mi ṣépè fún dídá àfáà àgbà nílẹ̀ Yorùbá lẹ́ni tí wọ́n ń lé tí ẹni tí wọ́n ń tẹ̀lé tó ràn ẹ́ lọ́wọ́ lásìkò ìṣòro ẹ̀ lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹni tó ń pè ní bàbá ẹ̀ nínú ẹ̀sìn tí wọ́n dẹ̀ lálẹ́ irú ẹni yẹn odidi bàbá wa bàbá Muyideen Ajani Bello. o ní kú síbi tí mo táṣù ẹ wà gbogbo yín mò ń bọ̀ o Alhaji Muyideen Bello mò ń bọ̀ wá bá yín o ọmọ yín bọ̀tà ń dìfẹ́ǹdì yín àbí èmi ò lọ́mọ bá sọ̀rọ̀ o ṣẹ́ni gbọ́ Alhaji Muyideen Bello mò ń bọ̀ wá bá yín máa jẹ́ gbogbo yẹn mọ̀ pé wáàsì tẹ́lẹ̀ ń ṣe yẹn ṣọ́ọ́lọ́hún fọwọ́ sí àbánọ́bí fọwọ́ sí ṣe bá ọmọ yín kò lẹ́kọ̀ọ́ ni ọmọ yín ò lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ̀kọ́ ó wá bọ́ta ó wá fẹ́ máa dìfẹ́ǹdì yín máa jẹ́ ká mọ̀ pé ní yẹpẹrẹ ní bàbá Muyideen Bello bàbá Muyideen Ajani Bello máa jẹ́ ká mọ̀ pé ẹni yẹpẹrẹ ní níwájú Ọlọ́run máa púrùfù ẹ̀ fún yẹn rí ṣe bá wọn dákẹ́ fún yín ni Chief Sunday Igboho dì mí mú lọ́wọ́ fún yín o kò sẹ́ni tó dì mí mú lọ́wọ́ fún yín bàbá Muyideen Bello o èmi kàn máa ń wo pé ti ṣiṣẹ́ sẹ́yìn ni òṣìlẹ̀ wá ń ṣe ń sìn máa jẹ́ kẹ́ rí i pé orí yín ò pè é ọmọ yín bẹ́bọ̀ táwọn lọ ṣe fídíò ta ló yẹ kó sọ fún pé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yìí ó pè mí síbi òdodo ni ó pè mí sí ọjọ́ ọ̀nà ni mo ti sọnù mo ti ń ṣòṣì ó yẹ kẹ́ rí bẹ́ẹ̀ wá rí bẹ́ẹ̀ ọmọ yín wá bẹ́bọ̀ táwọn lọ ṣe fídíò ṣèbí ọmọ yín tó ya fọ́tò wá ń jọ yẹn jọ táwa kí yín táwa bá yín tẹ wà lórí ẹni táwa bẹ̀rẹ̀ tì yín ọmọ yẹn ló ya fọ́tò wa lọ́jọ́ kìíní àná tó lọ pósìtì ẹ̀ pé a kúnlẹ̀ fún yín àbí àwọn ọmọ wèrè tẹ́ ẹ̀ ní jèrè mí ní bọ́ọ̀mọ sọ̀rọ̀ ní bọ́ abẹ́yìn gangan máa jẹ́ kó mọ̀ Muyideen Ajani Bello mọ̀ bọ̀ abẹ́ sọtúbọ̀ Muyideen Ajani Bello mọ̀ bọ̀ abá ẹ̀ wàá ètì ara ẹ̀ wallahi mo promise ẹ̀ bá ńlá kó ẹ̀ tó lè dá mi dúró sí wàá ètì ara ẹ̀ sọtúbọ̀ mí ní bọ́ọ̀mọ yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n tí ní Parkinson ò ń gbọ̀ máa kó bu ẹwà máa vibrate ni wàá ríra ẹ̀ tó dẹ̀ lálẹ́ pẹ̀lú aṣọ ọ̀rá àmọ́ tí ó máa ké bóyá igbó ọtí tó dẹ̀ tẹ́ bá lọ fi ojú ìtànjẹ wo apology tó ṣe yẹn ó ń padà bọ̀ kẹ́ni nínú ọmọ Ìlọrin máa náànú ẹ̀ ike bóyá ó ti ṣe apology irọ́ ló ń pa o ẹ lọ mọ̀ wípé bó ṣe wà yẹn àìmọye ọmọ Ìlọrin ni wọ́n ti fìyà jẹ àti Yusufu Àmùdá tó ń bá ń bẹ̀bẹ̀ kiri lénìí ẹ bá mi béèrè lọ́wọ́ Yusufu Àmùdá wípé ìwọ tó wá ń bá Saheed bẹ̀bẹ̀ lénìí pé kàn foríjì kí wọ́n dáríjì ṣé àwọn tí ìwọ gbé lọ lé ẹjọ́ ṣé wọ́n dáríjì wọn ṣé wọ́n foríjì wọn ṣebí ìwọ ń tiẹ̀ ń protect pé èèyàn kan bú bàbá ẹ látọdún 4 ọdún 5 tí wọ́n ń gbé ẹjọ́ kiri tí wọ́n ń fọlọ́pàá wá kiri ẹni tó ń bọ̀ láti ilé Ọlọ́run tí wọ́n lọ fọlọ́pàá mú tí wọ́n tó wọ́n bú bàbá ẹ tó tún wọ́ wọn wá sí lo bù tó ní wọ́n máa ṣe apology ṣé wọ́n ń foríjìyàn bẹ́ẹ̀ wọ Yusufu Àmùdá aláburú ẹ̀dá Yusufu Àmùdá aláburú ẹ̀dá ó wá ń para wá ń pè kiri ńsìn ìmọ̀mù lọ́ní ẹ̀jẹ̀ bá mi dáríjì ọba àlọ́ní ẹ̀yin ẹ̀jọ́ bàbá Mọ́jígbò ẹ bá mi bẹ̀bẹ̀ irọ́ ni o ó ń tán ayé ni o àìmọye ọmọ Ìlọrin náà ti fìyà jẹ máa mú sáàpù 4 péré wá nù ẹ̀ iná ọmọ Ìlọrin tó ti fìyà jẹ àkọ́kọ́ ẹ wo àfáà wa Sheikh Abdulwasi Atayese Jakmad ẹ bá àfáà yẹn ṣe tó nínú ayé nílùú Ìlọrin ẹ wo ìjọ tí àfáà yẹn ní bó ṣe tó nítorí pé wọ́n ń bú Ìlọrin wọ́n ń bú bàbá Lágége tí gbogbo adé dìde pé ẹ lè máa bú àwọn bàbá wa báyìí ẹ lè máa bú àwọn àfáà wa báyìí ẹ mọ tó fojú àfáà Jakmad rí odindi ọdún kan àbọ̀ wọ́n fi gbé àfáà Jakmad lọ ilé ẹjọ́ tí wọ́n dẹ̀ yẹ̀yẹ́ àfáà yẹn débi pé wọ́n tún mú lọ sí Ìlọrin wọ́n tún tan kámẹ́rà sí wọ́n mú lọ sí Ìlobù wọ́n tún tan kámẹ́rà sí lójú báyìí tán fi àfáà yẹn fojú ọlá ìgbolẹ̀ nígbà tí wọ́n mú Jakmad gbọ́n ẹgbọ́n kan tí Saheed sọ ọ̀rọ̀ ẹ̀ bá wá já sẹ́wọ̀n tó bá tí ọ̀rọ̀ ẹ̀ bá wá já sẹ́wọ̀n tó bá gbé dẹ́pọ̀ lọ sẹ́wọ̀n àbí tó bá mú lọ sí police station àbí kílẹ̀ gbọ́dọ̀ ẹ̀yin tẹ ní kéèsì pẹ̀lú ẹ̀ tẹ gbé lọ sí station tẹ gbé lọ sí kóòtù tẹ gbé lọ sí kóòtù ẹ ràn sílámù lọ́wọ́ ẹ má gbà àforíjì ẹ o ẹ má fi lẹ̀ o
tó jẹ́ bá filẹ̀ ẹ̀rọ Islam lọ́wọ́ o ẹjọ́ lọ ṣẹ̀wọ̀n o torí lẹ́yìn bá Islam jẹ́ pẹ̀lú tó sọjá ìlẹ́nu yìí ni o kódà tí ọ̀rọ̀ ẹ̀ bá wá já sẹ́wọ̀n tó bá gbé jápọ̀ lọ sẹ́wọ̀n àbí tó bá mú lọ sí police station àbí kílẹ̀ gbé bẹ̀ ẹ̀yin tẹ́ ní kéèsì pẹ̀lú ẹ̀ tẹ́ gbé lọ sí station tẹ́ gbé lọ sí court tẹ́ gbé lọ sí court ẹ̀rọ Islam lọ́wọ́ ẹ má gbà àforíjì ẹ o ẹ má fi lẹ̀ o tó jẹ́ bá filẹ̀ ẹ̀rọ Islam lọ́wọ́ o ẹjọ́ lọ ṣẹ̀wọ̀n o torí lẹ́yìn bá Islam jẹ́ pẹ̀lú tó sọjá ìlẹ́nu yìí ni o kódà táwọn èèyàn bá mú jápọ̀ tó bá tó rẹ̀ bá wá lídìí sẹ́wọ̀n inú ìdúró tèmi ni o ọlọ́run jẹ́ kó rí ẹ̀wọ̀n náà ṣe àlùbáríkọ́lá mọ́mi àti dáàdì ẹ̀ ọlọ́run ní jó bọ́m̀bẹ̀ tó bá ṣẹ̀wọ̀n bóyá ọpọlọ ẹ̀ straight láti bẹ̀ bóyá ni mo wí o mi ò tí ì ṣe pé ó lè straight bóyá ọpọlọ ẹ̀ straight láti bẹ̀ tó bá lọ ṣẹ̀wọ̀n tí jákèmọ́lù bá lọ ṣẹ̀wọ̀n bóyá ọpọlọ ẹ̀ àṣekínni o a straight so ẹjẹ abẹ́rẹ́ ọ̀fun gbọ́kọ́lọ́ njọ jẹ́ kó náà lọ ṣẹ̀wọ̀n. Malam Yusuf tó bá yẹ pé látọwọ́ yín lọ́lọ́wọ́n bá fẹ́ gbà láti fi gbé jákèmọ́lù sínú ọgbà ẹ̀wọ̀n ẹjọ́ lọ ṣẹ̀wọ̀n kẹfìrán Islam lọ́wọ́. ipe kí wọ́n fi jákèmọ́lù ṣe ẹ̀sìn kí wọ́n fi ran ẹ̀sìn lọ́wọ́ ẹgbọ́n tó ń sọ ẹni tó sọrú eléyìí nígbà tí wọ́n mú jákèmọ́lù tó rẹ̀ pé Yusuf yìí náà ló mú jákèmọ́lù o ló mú Sheikh Abdulwasi Ataye ṣe o Yusufu yìí náà tó wá ń ba bẹ̀bẹ̀ ń sìn kí ló tí ò jẹ́ kí Saheed náà lọ wí náà orúkọ tó náà wí náà yìí kí yẹn jẹ́ number 1 ẹlẹ́ẹ̀kejì afáwa Mas'ud yẹ́sì àlùnáka nítorí pé wọ́n ń bú Mudiru wọ́n ń bú Sheikh Adam wọ́n ń bú ọba àlọ́ni làáfà ìtorí ẹ̀ jáde pé èlè máa fa àwọn àfáwa tayìn odindi ọdún méjì náà wọ́n bá fáwọn ìṣẹ́jọ́ àfáà yẹn ń bọ̀ láti hajj last year àfáà yẹn ń bọ́lẹ̀ báyìí láti inú plane airport báyìí wọ́n dẹ̀ gbé àfáà yẹn lọ sí ẹ̀wọ̀n àfáà yẹn lò 14 days lẹ́wọ̀n nítorí pé ń gbèjà ọba àlọrin nítorí pé ń gbèjà Mudiru nítorí pé ń gbèjà Sheikh Adam nítorí pé ń gbèjà bàbá Kamali pẹ̀lú ẹgbẹ́ ìbò Mudiru ṣe wá bẹ Yusufu tó Mudiru tún yún àwọn èèyàn pé kán lọ bá àwọn bẹ́ẹ̀ tòun tí bẹ́ẹ̀ kò máa gbẹ́bẹ̀ ó padà gba 2 million naira lọ́wọ́ Mudiru Markaz ó padà gba 2 million kó tó lọ withdraw case yẹn ṣerú ẹni tó wá ṣerú eléyìí ló wá ń báyàn kan bẹ̀bẹ̀ tí wá ní kí wá foríjì ẹ̀ṣẹ̀ ní méjì ẹlẹ́ẹ̀kẹta ọmọ yín ni Yahya Gambari nítorí pé ó ń lo Yahya Gambari lòkulò tẹ́lẹ̀ ọmọ yẹn náà ò ṣe mọ́ ló torí ẹ̀ lọ ní kí inú àwọn ẹnjìníà ẹ̀ ló torí ẹ̀ nìkan lọ gbé ọmọ yẹn lọ sí ẹ̀yìn Òṣogbo látọdún méjì wọ́n ti ń bọ́ ọmọ yẹn ṣẹjọ́ báyìí ọmọ kékeré látọdún méjì wọ́n ti ń bá ṣẹjọ́ ṣé kí n má parọ́ fún yín today is on the 14th of February ọ̀la on the 15th of February tún ní kéèsì ọmọ yẹn máa rise lóṣogbo ẹni tó ń bẹ̀bẹ̀ lẹ́nìí ipe òun tọrọ àforíjì ṣé òun foríjì Yahya Gambari ọ̀la on the 15th bí mo ṣe Yahya Gambari ó ti wà nínú kéèsì yẹn ó sì wà nínú kéèsì yẹn mo yẹn bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n tún lẹ́yìn kéèsì Òṣogbo tó ń bọ́ ọmọ yẹn fà wọ́n tún lọ sáàfù ọmọ yẹn ní another additional case mi ní Ìbàdàn civil case mi ní Ìbàdàn àwọn tó ń bẹ̀bẹ̀ nìyẹn o àwọn tó ń bẹ̀bẹ̀ àwọn ni wọ́n fìyà jẹ ọmọ Ìlọrin yẹn o ká má wàá sọ àfáà Abdulwahab tó ń gbèjà Sheikh Adam tó ń gbèjà bàbá Kamali tó ń gbèjà ọba Ìlọrin Saheed tún gbé àfáà yẹn lọ sí ilé ẹjọ́ bí mo ṣe ń bá yẹn sọ̀rọ̀ rẹ̀ ó ti wà ní court pẹ̀lú Saheed ṣètò ṣé gbogbo ẹni tó wá ṣe adúrú ilé fún àwọn ọmọ Ìlọrin ká máa sọ àyèmọye àwọn èèyàn tó ayé ló gbọ́n tí wọ́n ṣe fẹ́ mi nígbà tí mo wá sí Nàìjíríà gbẹ̀yìn o ọba tó ní mí nìkan ló yọ mí o nítorí kí ni nítorí pé mò ń gbèjà Sheikh Kamal mò ń gbèjà bàbá mò ń gbèjà Sheikh Adam mò ń gbèjà ọba Ìlọrin mò ń gbèjà mọ́mù Ìlọrin mò ń gbèjà Ìlọrin pẹ̀lú bí mi ṣe ń ṣọmọ Ìlọrin tó mo gbé Ìlọrin sórí nítorí pé mo gbé Ìlọrin sórí nítorí mo ní kó má bú àwọn àfáà nítorí mo ní pé kó má fa àwọn àfáà ṣe yẹ̀yẹ́ ẹ wá dúró nǹkan tó ṣe fún mi gbà tí mo wá sí Nàìjíríà kọ́ lọ́n tó fi mí borí wọn so that gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ̀yẹn ìtànjẹ ni ẹ jẹ́ kóun náà dókè kúra ẹ jẹ́ kó dé òkè kúra ẹ má kí ẹ̀bẹ̀ yẹn jẹ́ ìtànjẹ fún yín tẹ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń gbé kiri nínú àwọn ọmọ Ìlọrin bí irú àwọn àlìfùlání tí wọ́n ń gbé kiri
jẹ́ gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn atẹnujẹ ló ń bá wọn kiri o àwọn yẹn wọ́n lè ta Ìlọrin nítorí owó àti gbogbo àwọn àfáà tí wọ́n ń fowó tàn jẹ nítorí pé kí ó lè rojú rí Ìlọrin kó lè rojú ẹ̀dá gbogbo owó tó nọ́ọ̀sì pàbó ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ owó yẹn ó di ọmọ nìní torí pé owó tó lóhùn fún ìyá Ọ̀ṣun lọ́jọ́ kìíní àná ẹjẹ́ ń sòtọ́rọ̀ fún yín kò fún ìyá Ọ̀ṣun ní 1 million naira béèrè lọ́wọ́ ìyá yẹn o kò fún ìyá Ọ̀ṣun ní 1 million naira o ẹ béèrè lọ́wọ́ ìyá Ọ̀ṣun gbogbo owó tẹ̀rí tí Fúlàní gbà lórí mídíà tó gbà lórí mídíà lórí ìyá Ọ̀ṣun yẹn irọ́ ni o 1 million naira péré ni Fúlàní fún ìyá yẹn ẹ béèrè lọ́wọ́ ìyá yẹn àfi tó padà lọ fún ìyá yẹn lówó mi lẹ́yìn lókù tó ní tójú ìyá yẹn padà rí lẹ́yìn ìgbà tí wọ́n náà bá gba owó mi gbọ́dọ̀ sọ síta gbangba ṣùgbọ́n kọ́ ló bá mi sọ bàbá wọn ní màálù lẹ́sàn dáadáa bàbá wọn ní màálù Alhaji Mutiu Ọládẹ̀jọ onímàálù ló padà nu omijé ojú ìyá yẹn torí pé ohun tó padà dé bá ìyá yẹn ó tó kí ìyá yẹn náà ò ṣe Islam mọ́ ṣùgbọ́n lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ Alhaji Mutiu onímàálù àwọn náà dá ìyá yẹn padà sínú Islam tó gbogbo owó tó ń ná yẹn audio money ni o àáfà kan náà mo ní pé àáfà yẹn fẹ́ náà fẹ́ kọ́mẹ́láṣí Fúlàní pé àáfà yẹn kó máa bá pe Saheed ipe Saheed máa fún wọn lówó ó promise 500,000 béèrè lọ́wọ́ àáfà yẹn 200,000 ní Fúlàní fún àáfà yẹn 200,000 tó gbogbo audio money yẹn ó ń tan ayé ni o tó dà mo fẹ́ kí ọba Ìlọrin mọ̀ pé kò ń ṣe ẹrú téèyàn lè fojú ojú wò pé ó ń túbá o kò túbá kankan o ó ń padà bọ̀ o ó fẹ́ kí gbogbo atẹ́gùn fẹ́ sí wàhálà yẹn ni ó ń padà bọ̀ ó ló fi já sí pé ẹ jẹ́ kó dókè kúra tó yẹ ẹ jẹ́ kó tó bá dókè kúra tóun náà bá witness irú nǹkan tí Abdulaziz ta lọ lóhun witness ó máa padà orí ẹ̀ máa padà sí factory fitted ṣe bóun ló sọ fún Jákèmọ́dé pé kán jẹ́ kó lọ sí ẹ̀wọ̀n kórí ẹ̀ lè padà sí factory fitted ẹ̀ kóun náà lọ sí ẹ̀wọ̀n yẹn torí pé òun náà ò rere ròyàn kò ro ire ròyàn gbogbo bí ọ̀rọ̀ àwọn èèyàn ṣe máa já sẹ́wọ̀n lòun náà máa ń wá so that bó bá wá ọba àlú lọ ní ìmọ̀mù lọ ní gbogbo yẹn àríyé mọ̀ ẹ má rí ìrìnpọ̀ ń túbà ó ń padà bọ̀ ó so that kéèsì yìí nìkan kẹ̀dẹ̀kọ̀ ló ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run gbogbo kéèsì tó kù pátá tó nílẹ̀ Yorùbá gbogbo ló máa ṣẹ̀wọ̀n gbogbo ló máa dáhùn fún so that ẹ má kó tán Ìlọrin pẹ̀lú pé àwọn kan wá ń ba bẹ̀bẹ̀ àwọn kan ń gbé kiri àwọn kan ń pèyìn irọ́ ló ń pa o aláburú tó tó wọn ò sí bẹ́ ṣe rí wọn yẹn aláburú tó gun ò sí nídìí eléyìí mo kàn pass message mi fẹ́ kó gùn jù ẹ jẹ́ kó dọ́dọ̀ ọba Ìlọrin àti ìmáàmù Ìlọrin gbogbo àwọn àlùmọ̀ Ìlọrin ẹ dákun ẹ má kó gba ẹ má gbàtọ́ jẹ pẹ̀lú pé ó ń bẹ̀bẹ̀ kiri o ó padà bọ̀ wá ṣe aburú fún ìlú Ìlọrin o kọ́lọ́ má ṣe láì wọlá ọba wa ìlú Ìlọrin kọ́lọ́ wọlá ànábì Muhammad kọ́lọ́ wọlá ànábì kọ́lọ́ ìlú Ìlọrin ọlọ́màjì ó bàjẹ́ ìlú gbogbo àwọn tó kùnà ọlọ́màjì ó bàjẹ́ bàbá wa ọba ìlú Ìlọrin gígùn ẹ̀mí àlàáfíà ọlọ́ba wa yọ̀ǹda rẹ̀ fún wọn kọ́lọ́ wọlá pé ẹ̀sìn náà fi lọ ìlú Ìlọrin ọlọ́màkì ìlú Ìlọrin di ìlú ẹlẹ́bọ ọlọ́mọṣẹ́lá wa gbà pẹ̀lú gbogbo àwọn àlè ọmọ tó wà nílùú Ìlọrin ọlọ́ba wa pẹ̀lú wọn mo wá kí ẹni tó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì Ògo ìlú Ìlọrin bàbá Múrí Bàrígà ọ̀rọ̀ yín ò ní dàrú ẹ kú ìfọmọ ènìyàn ṣe fún ìlú yín ẹ kú ìfọmọ ènìyàn ṣe fún ìlú Ìlọrin Ọlọ́run ní dá ọ̀rọ̀ tí yín náà bàbá Bàrígà wọ́n ti lé foundation dáadáa fún ìlú Ìlọrin kọ́lọ́run dẹ̀jọ́ gbogbo ohun tó ń jẹ́ Ògo Ìlọrin pátápátá Ọlọ́run ní jẹ́ ó dàrú ẹ pé gbà tẹ́ yọ àwọn aláburú kù nínú yín ẹ pé ẹ náà ṣèyọrí n tá à ń sọ fún ìlàjẹjọ yìí ni ẹ pé táláburú bá wà láwùjọ ìyẹn ò lè ní progress nígbà tẹ́ yọ àwọn aláburú kù láàrin yín sìn ẹ dàkún ṣe pé ní progress àbẹ́ ní progress kọ́lọ́run jọ gbogbo Ògo Ìlọrin ọlọ́màjò bàjẹ́ ọlọ́màjò àtẹ̀mí náà tí mo jẹ́ nìsánú lówó làmọ́ ìfọ́gò Ìlọrin I'm still remain as a lisanu ulama ìfọ́gò Ìlọrin bákan náà mo jẹ́ gíwá sàmọ́ sangudu fún gbogbo ìlú Ìlọrin àti gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́màjò ìlú Ìlọrin bàjẹ́ gbogbo ilẹ̀ Yorùbá ọlọ́màjò bàjẹ́ ìlú Ẹ̀gbá tèmi náà ti wá ọlọ́màjò bàjẹ́ gbogbo àwọn àfáà wa nílùú Ẹ̀gbá látọ̀rí bàbá wa ìmáàmù Ẹ̀gbá gbogbo láti bí ìmáàmù Ẹ̀gbá bàbá wa Sheikh Sugar wàkílù gbogbo ilẹ̀ Yorùbá gbogbo yín náà la kí ọlọ́màbàlú ẹnì kankan wa jẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ma assalamu alaikum. Ọ̀kan lọ́mọ Adébárí òyà lisanu li ulamai ọ̀kan lọ́mọ Adébárí lisanu li ulamai ọ̀kan lọ́mọ Adébárí lisanu li ulamai ọ̀kan lọ́mọ Adébárí. Bẹ́ẹ̀ bá fẹ́ àwọn ènìyàn Ọlọ́run títí ayé ni yóò máa bẹ. Lisanu li
ṣe jẹ́ wàláì yóò parẹ́ máyé. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Ayé ń gbádùn ẹ̀ ọ̀kan lọ́mọ Adébárí. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Ògo àdàbí lọ́ọ̀kan lọ́mọ ògo màríkà sí ọ̀kan lọ́mọ. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Ògo sùnwòrán ọ̀kan lọ́mọ ògo àdìó lọ́ọ̀kan lọ́mọ. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Kọ́lọ́hún màmá jẹ́ kó kú o ọ̀kan lọ́mọ Adébárí. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Olójú òní táwọn àfáwà ọ̀kan lọ́mọ Adébárí. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Onílé òní táwọn àfáwà ọ̀kan lọ́mọ Adébárí. Lisanu ni ulamaye ọ̀kan lọ́mọ Adébárí. Bóyá kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin? Kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin lẹ́gbẹ́ wa? Àní kí lórúkọ ẹgbẹ́ wa Ògo Ìlọrin lẹ́gbẹ́ wa? Ó dẹ́gbẹ́ ilẹ̀ nítorí àbòsí o Ògo Ìlọrin lẹ́gbẹ́ wa. Ó dẹ́gbẹ́ ilẹ̀ nítorí àbòsí o Ògo Ìlọrin lẹ́gbẹ́ wa. Ìfẹ́ ìlú wa ló jẹ wá lógún.